gbọ́nmi sí omi òtó àti èdè àìyedè ó mà tó ti bẹ̀rẹ̀ nínú ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ Yorùbá. Ìhun ẹgbẹ́ àwọn ọmọ lẹ́yìn aṣíwájú ìran Yorùbá ni olóògbé Jeremiah Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ìyẹn ẹgbẹ́ Afẹ́nifẹ́re, pẹ̀lú bí àwọn ogun méjèèjì bó ṣe ti bẹ̀rẹ̀ sí ní máa sọ̀kò ọ̀rọ̀ síra wọn báyìí o lórí ìwọ́de tó ń bọ̀ ní ọjọ́bọ̀, ìyẹn ọjọ́ Thursday tí ṣe ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹjọ tí a fẹ́ wọ̀ nínú ọ̀sẹ̀ yìí. Ẹ rántí wípé láti ọjọ́ àkọ́kọ́ sí ọjọ́ kẹwàá oṣù kẹjọ tá a wà yìí, ìyẹn the 1st of August to 10th of August, ìní àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè yìí mú láti ṣe ìwọ́de tako ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìnira tó ń lùgbà Nàìjíríà àti ebi pẹ̀lú àwọn gógó tó sì jẹ́ wípé níṣe ni jẹnẹjẹnẹ àti ìbẹ̀rùbojo ló ti gba gbogbo Nàìjíríà. Ṣá ò nínú àtẹ̀jáde tí wọ́n fi síta, ẹgbẹ́ Afẹ́nifẹ́re igun tí olóyè Reuben Fásórántì nípasẹ̀ agbẹnusọ wọn Comrade Jàre Àjàyí ó jẹ́ kó di mọ̀ pé àwọn tako ìwọ́de tó ń bọ̀ náà nítorí pé ìwọ́de ọ̀hún wọ́n lè jágbá kan fi sọ di wàhálà. Bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn gba àwọn olùwọ́de nímọ̀ràn pé dípò tí wọ́n yóò fi máa ṣèwọ́de, kẹ́ kúkú fi èròǹgbà wọn àti nǹkan tó ń dùn wọ́n lọ́kàn kan fi tó ìjọba létí, kán sì yanjú ẹ̀ ní tùbínùbí, nítorí pé ìwọ́de náà wọ́n máa fi dá wàhálà sílẹ̀ ni. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde táwọn fi síta, ẹgbẹ́ Afẹ́nifẹ́re igun olóyè Ayọ̀ Adébánjọ ní kò sí nǹkan tó jọ o, wọ́n láwọn wà lẹ́yìn ìwọ́de náà káwọn ọ̀dọ́ tẹ̀síwájú nínú ìwọ́de tán fẹ́ ṣe, nítorí wípé àwọn ti kìlọ̀ títí fún ìjọba Tinubu ipò ìnira tó wà láàrin ìlú ti pọ̀ jù, àti pé ọjọ́ kan ìní yóò sún àwọn aráàlú kan ògiri, tí wọ́n sì ní ó ti sún àwọn aráàlú kan ògiri báyìí, àti wípé kéèyàn gbógun ti ìwọ́de wọ́ọ́rọ́wọ́ tí àwọn ọ̀dọ́ náà fẹ́ ṣe, wọn ní kò bá òfin Nàìjíríà kò bá mu rárá. Ṣùgbọ́n nígbà tí ó tún fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re igun Ayọ̀ Adébánjọ lésì, akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ Afẹ́nifẹ́re igun Reuben Fásórántì Abáàgùn Kọ́lé Ọmọlólú jẹ́ kó di mímọ̀ pé kẹ́nikẹ́ni kó má ṣe dá Ayọ̀ Adébánjọ lóhùn. Ó ní kì í ṣe òun ní olórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re o, ó ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re kan ṣoṣo ló wà, olóyè Reuben Fásórántì sì ni olórí, láti wí pé kí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n má dá Ayọ̀ Adébánjọ lóhùn, bí kò ṣe pé tí Reuben Fásórántì tó bá ti fi síta ní ojúlówó tí ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó fi síta.